káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. wọ́n ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá àgbákòmọ̀dé wọ́n ní àgbákò wọ́n ti fọ́ ó ti gbẹ wọ́n ti ka wọlé wọ́n ti háyọ̀nù ẹ̀ wọ́n ti háyọ̀nù pìtìpìtì ayé o ìyọnu ẹ pàwọ́pọ̀ ẹgbà wá ní Kwara State o gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ pàwọ́pọ̀ kábíyèsí gbogbo ẹ̀yin ọba àgbà wá ńlẹ̀ gómìnà ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run Yorùbá là wá o ẹ dákun a ti ń gbọ́ nípa odò Ọya bàbá mi Àkànbí ọmọlódò sledgehammer jọ torí Ọlọ́run tó bá yẹ pé odò Ọya state ni ẹ fún wa tó bá yẹ pé gómìnà state ni ẹ fún wa ẹ dákun torí Ọlọ́run jìbìtì ní jẹ́ Kwara state o jìbìtì ló ń jẹ́ Kwara state bójú odò Ọya state ẹ fún wa bó jẹ́ gómìnà state ẹ fún wa ẹ jẹ́ adádúró o ẹ jẹ́ adádúró títí tọ́lọ́run ó fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ tọ́lọ́run ó fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ nínú Nàìjíríà tó ní kálukú ó fi dúró láàyè rẹ̀ ẹ dákun Kwara ẹ bá wa sa sí mẹ́fà ẹ bá wa sa ẹ jẹ́ káwa gómìnà ká dá dúró ní kí Ìlọrin má ṣe tẹ̀ ẹ jẹ́ kí Ìlọrin náà dúró láàyè wọn àwọn tó wà nínú Ìlọrin ìwà wọn jọba ara wọn mú kọjọ máa wà lọ́dọ̀ ara wọn àwa tá a jẹ́ gómìnà ẹ̀yin ọmọ gómìnà ọ̀rọ̀ tí mo wá sọ fún gbogbo wa lálẹ́ yìí kò kí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn kírísítẹ́nì lèmi mùsùlùmí lèmi oníṣẹ̀ṣe lèmi ọ̀rọ̀ ẹ̀sìn kan ló wà nílẹ̀ yìí o torí àwọn ọmọ Fúlàní wọ́n ti bọ́ tàbá ìmọ̀ wá play fídíò wọn fún yín kudos to bàbá mi kan tó mú jáde wá fún wa ó ní Yorùbá wò fídíò tí mo ní màmú wá fún yín ti sẹ́ǹdì ẹ̀ sí mi wọ́n ní káwọn táwọn lọ gbáradì tẹ́bá wá ẹni tó ń sọ̀rọ̀ yìí màá ṣò fídíò ẹ̀ fún yín ẹ̀ tẹ́bá wá mọ orúkọ ẹ̀ ẹ máa wá gbé síta kí lorúkọ ẹ̀ Fúlàní ni kò ṣe pé wọ́n ní Ràní tàbí ṣùgbọ́n Fúlàní wà nínú orúkọ ẹ̀ Olóhùn tí ń gbọ́ pé wọ́n fẹ́ pín Kwara sódò Ọya allegedly òun gbọ́ pé odò Ọya àtòdò Ọya o àti òkun Ọya o ẹ ṣàjẹ́ kọ́kọ́ yà wá pẹ̀lú àwọn pípù yìí ná ká dá dúró àìsè kan náà ẹ dákun o please o bàbá Tinubu God bless you ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá wù yẹn ṣeun bàbá Àkànbí ọmọlódò sledgehammer tí ń bá wa bẹ̀yìn ẹ dákun torí Ọlọ́run ẹ please ẹ jẹ́ adádúró o ẹ jẹ́ adádúró àìsè kankan náà o lọ́dọ̀ ti wà nílùú gómìnà mùsùlùmí ń fẹ́ kìrìsìtẹ́nì ń fẹ́ oníṣẹ̀ṣe ń fẹ́ ẹni tí ó ṣẹ̀sìn kankan I am a typical example àfáà ni bàbá mi wòlíì níyà mi èmi ò sì ṣẹ̀sìn kankan spirituality lèmi bílíìfù nínú adẹjọ ń ṣe lálàáfíà ìyá mi àtọ̀bá mi wọ́n jọ gbé lálàáfíà dọjọ́ ogbó ni dọjọ́ ọkú wọn àlàáfíà tayọ̀ lèmi náà fi ń gbé ẹ dákun torí ọláwé pààyàn lọ́dọ̀ wa o wọ́n ní ẹ pa ni o wọ́n ní ẹ pa ni o àá pa ni o àá pa ọ ni o àá rọ ní o pa ni àwọn ẹ pa ni o àwọn ẹsẹ yìí ní gbóná o ẹ dákun ẹ ká kọ́kọ́ gbọ́ àfáà yìí ná. ẹni tó bá lóun ò ṣe ìsìláàmù ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ̀n yẹn o ayò sí nínú islam pé mi ń ṣe islam ngbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ngbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsìn àní mú wọn tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi ìsìlámù sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé ńjọ́ tó o bá ti lóò ṣe ìsìlámù ma wọn kọ́ gbogbo ẹni tí wọn di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé ńjọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n kọ́ Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma
ilé tí Imam Bukhari àtàwọn míì gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìláàmù rẹ̀ dà tó lóun ṣe má ẹ pa òfin Allahu àyòsí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé wọn náà pé kọ́ wà láyé wọ́n pa ọ ni òfin ṣẹ̀ríà nù. ẹ dákun bàbá Tinubu torí Ọlọ́run ẹ dákun bàbá Tinubu nílẹ̀ gómìnà mùsùlùmí èyàn tó ń ṣe mùsùlùmí ó ń fi mùsùlùmí lẹ̀ ó ń di kírísítẹ́nì ẹni tó ń ṣe kírísítẹ́nì ó ń fi kírísítẹ́nì lẹ̀ ó ń di mùsùlùmí àwọn bàbá wa ńlẹ̀ gómìnà ẹlẹ́bọ hánránhánrán ni wọ́n aláwo ni wọ́n ewé mi sòkè ọdẹ ni mo ti wá èyàn kì í fi kùránì ṣọdẹ èyàn lè fi bíbélì wọ̀gbẹ́ lọ́dẹ ẹranko burúkú ọ̀fọ̀ àyájọ́ gbẹ̀tugbẹ̀tu oríṣiríṣi làwọn bàbá ti wá ń kó wọnú ọgbó tó fi pè wá ní òkè ọdẹ gbàgbọ́dẹ̀ gbẹ́sìndé àwọn bàbá wa gbà á ó ní àwọn tó bá wa tó ń ṣe Ṣàngó wọn sọ pé wọ́n bá ti fi Ṣàngó sílẹ̀ bá ti jọ́ ìsìlámù wọn ó pa ọ́ ni o tó bá ti fi Ọya ṣẹ́ bá ti jọ́ ìsìlámù wọn ó pa ọ́ ni o tó bá ti fi kíní kan wọn bàbá wa ò sọ bẹ́ẹ̀ làwọn èèyàn wá ti lè gba ìsìlámù ṣẹ́rí àwa nílẹ̀ gómìnà bá Tinubu tó yẹ kí fẹ́ ìgbómìnà state ẹ fún wa ní gómìnà state àwọn àtàwọn pípù yà kì í ṣe nǹkan kan náà sẹ́yìn náà ti ń gbọ́ wípé wọ́n bá tó ṣe mùsùlùmí mọ́ wọ́n pa ọ́ ni wọ́n ní kò ní àní tàbí ṣùgbọ́n dẹ̀ ń ṣe wérere o God bless you wérere o wọ́n ní kò sí àní tàbí ṣùgbọ́n dẹ̀ ń ṣe dẹ̀ ń fọ́ dẹ̀ ń ṣe dẹ̀ ń tú wọ́n ní kò sí ń bẹ̀ wọ́n pé òṣèṣì lámù mọ́ wọ́n pa ọ́ ni. Àgbákọ́mọdé ẹ dákun gbogbo àgbákò yìí àwọn ẹṣẹ nígbónà ẹ dákun bá wa ẹyà wá yà àwọn pípù yìí ẹ pọn lọ sí odò ṣé odò Ọya lẹ pé fún wa kódà kẹkẹ wá ní gómìnà Ọya kódà kẹkẹ wá ní gómìnà stéètì odò Ọya stéètì please bá Tinubu because máa play another Fulani fún yín o ọ̀rọ̀ odò Ọya tí àwọn bá Tinubu ń sọ nísìnyí wọ́n ti ń takò díẹ̀díẹ̀ bá Tinubu nílẹ̀ gómìnà o ṣé Tinubu ni nílẹ̀ gómìnà ṣé Tinubu ni ṣé 4x4 àbí 4x4 ni àbí 4+4 ni ṣé Tinubu ni pé ẹtẹ ẹ̀yọ̀ǹda Mọ́tẹ̀sọ́lá Ìgbòho Òòṣà ó kọ́ kúrò lẹ́yìn odi point number 1 ẹ fàdìsálẹ̀ ó kúrò lẹ́yìn odi ó wá sílẹ̀ Nàìjíríà bàbá Tinubu you don buy me Ọlọ́run ó ti rà mí Ọlọ́run pé fàdìsálẹ̀ bàbá Tinubu ẹ gbàgbé pa ẹ ti rà mí lẹ́yìn yẹn ẹ tún wá ní gbogbo ìpín yẹn ń fòrò wa tí wọ́n ń dààmú wa nílẹ̀ gómìnà ẹ tún wá ní kí Mọ́tẹ̀sọ́lá Ìgbòho Òòṣà kó tún wá yẹ̀ wá wò kó tún wá bẹ̀ wá wò kó tún wá kí wa nílẹ̀ gómìnà bá Tinubu you know say I love you before you know that one now you know ẹ ti rà mí ẹ dákun ẹ yà wá ya àwọn eléyìí àgbákọ́mọdé àwọn àgbákọ́mọdé ẹ yà wá ya àwọn àgbákọ́mọdé ẹ bá ṣe wọlé máa tó play máa tó ìyá ọmọ yìí dà ìyá rẹ̀ dá o máa tó fídíò yìí play bẹ́ẹ̀ káwọn èèyàn wọlé díẹ̀ sí kí tó play òyìgìyìgì olú ọ̀run gbáǹkọ́gbì lórí ọ̀rọ̀ odò Ọya àgbákọ́mọdé o àgbákọ́mọdé lórí ọ̀rọ̀ odò Ọya o wọ́n ti bẹ̀rẹ̀ o àwọn fáǹsì mi náà bá Tinubu ti rà wá pa mo ń gbọ́ lórí péjì Yorùbá Wuyì bá Tinubu ti rà àbí Tinubu ò ti rà wá Tinubu ti rà wá pa Ọlọ́run ó ti rà wá Sunday Igboho ló fi ṣe kòlátẹ́rà Tinubu ti rà wá mi bí o ti fi Sunday Igboho ṣe kòlátẹ́rà tó rẹ́ gbáko lélẹ́yà àfọ́gbáko ló ní gbóná ẹ tó bá ṣe mùsùlùmí nílẹ̀ gómìnà kó máa kírun ẹ̀ nílẹ̀ gómìnà àjọ máa jẹran léyà ni àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí àti ọjọ́ iwájú wa kérésì àjọ máa jẹ ṣíkìn ni tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ń ṣe ẹbọ ẹ̀ tó bá hákàrà dé wájú wa tó má fẹ́ kọ́ sí àágbà bọ́ọ̀dẹ̀ fẹ́ kọ́ sí ìyá búrẹ́dì ń ta búrẹ́dì á lè ra búrẹ́dì lágbolé á fi jàkàrà àwọn ẹ̀ṣẹ̀ ọ̀nì ẹ̀pá ni àpá òní ọ̀nì ẹ̀pá ni ọ̀pá òní pípa kí ló dé azao náà azao ẹjọ́ ẹ kọ́kọ́ lọ sí baba ńlá díẹ̀ kí ló ti fẹ́ pè mí ẹ̀ tó pọ̀ jẹ́ baba ńlá ni
arójòjòjò bàbá wa máa sọ̀rọ̀ díẹ̀ lórí wọn díẹ̀ nínú lórí ẹ̀ bẹ́ẹ̀ ni kí ló lè fi ọkọ̀ pọ̀. bàbá wa arójòjò bàdélé àrójò bàdélé àrójò òjò lọ́rọ̀ tí yóò tètè dá o bàdélé àrójò àwọn ọlọ́mọ arójò ọmọ arójò àdó òjò lọ́rọ̀ tí yóò tètè dá o ọmọ arójò. One plus four ó jẹ́ 8. So gómìnà abdulrahman abdulrasaki àwọn ni gbà tí wọ́n fíṣítì baba ńlá gbà tí wọ́n lọ sí baba ńlá nígbà tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ ní baba ńlá àfi kábíyèsí arójòjòyè ní baba ńlá àwọn ọmọ arólú owó bó tẹ̀ jẹ́ wípé àwọn èèyàn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ láti February gọ́vnà abdulrasaki abdulrahman kò tí ì rí wọn gbà kalẹ̀ ní àná tí àwọn bàbá wọn lóyè sọ́dọ̀ àdéyẹmọ ìgbòho òòṣà tí wọ́n wá travel lọ sí Kwara State wọ́n wá rí àìmọye ìlú àìmọye oríṣiríṣi ìlú ni wọ́n rí tó yẹ pé àwọn tí wọ́n ń gbèlú yẹn everybody ìgbẹ́ là ń fẹ́ ewé oko lóbìnrin wá nǹkan ọbẹ̀ sí everybody ti yá dànù wọ́n ti sá lọ àìmọye ìlú ló ti tú ní Kwara State tó yẹ pé àwọn Àbẹ́òkìtì àwọn olóṣèlú Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n débẹ̀ ní àná àánú wá ṣe wọ́n àánú gómìnà ó ṣe àwọn tí wọ́n débẹ̀ ní àná baba ńlá àwọn olóyè dé baba ńlá lánàá ẹ̀yin ọmọ baba ńlá kábíyèsí arójòjòyè bàbá mi èmi ò ní bú yín o èmi ò ní bú yín ohun tí mi ò dẹ̀ rí tí ò ṣojú mi kòró èmi ò ní dájọ́ wọ́n ní wọ́n bá kinní kan mílíọ̀nù láàrin àkáǹtì olórí yín nígbà yẹn wọ́n ní bàbá ńlá ó mọ̀ sí kinní kan nígbà yẹn èmi ò ní dájọ́ ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ẹ dákun bí ìlú bá tú tán talẹ̀ ìjọba lé lórí tó bá rí bẹ́ẹ̀ bí ìlú bá tú tán talẹ̀ máa jọba lé lórí irú ẹkùn ó ti wò kí ọdẹ ó ti wọ baba ńlá tẹ bá kẹfín alábòsí kan ní baba ńlá òkè ọdẹ àìrèké gànmú gànmọ anywhere ẹ kàn sáwọn ìlú ẹkùn o kò sí Mr. Victor kankan tí ò wá gba ìbọn lọ́wọ́ àwọn ọmọ ìlú ẹkùn o ṣe mọ̀ pé àwọn ọdẹ òkè ọdẹ wọ́n ní Mr. Victor kan ló ní kán wá pé kán kò bọ́n wá àwọn fẹ́ lọ sáfìsì ẹ̀ bí ọba lọ bá àwọn ìlú ẹkùn pé kó kán kò bọ́n wá àwọn fẹ́ lọ sáfìsì ẹ̀ àwọn lè pè èpè ń bẹ́ńlẹ̀ àwọn ní èpè ni now àwọn tó ti ń wọlé pítípítí ayé ni o fẹ́ kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ tí Fúlàní sọ. ẹ wá wo pìtìpìtì ayé pìtìpìtì rèé pìtìpìtì ayé àwọn ọmọ Fúlàní wọ́n ní lórí odò Ọya tó fẹ́ sọ Kwara State dà wọ́n wá pe mítìnì wọ́n ti pe mítìnì ṣáwà tí ń jẹ́ àìsí kankan náà ẹ tó bá mọ orúkọ àfáà yìí ẹ bá mi kọ sí comment section àfáà pìtìpìtì ayé yìí tẹ bá mọ orúkọ ẹ bá mi kọ sí comment section Fúlàní ló gbẹ̀yìn orúkọ ẹ o lórí pé wàláì pìtìpìtì máa bá yín ògún gbọ́ ògún ni mo fi búra fún pìtìpìtì máa bá yín báyìí ẹ bá ti wọlé lórí TikTok ẹ bá wa mute ìjọ tó ẹ má bàa ṣó ìjọ fún mi fọlọ́wọ́n bá bẹ̀rù ẹ bá ti wọlé lórí TikTok ẹ bá wa mute ẹ dákun bẹ́ẹ̀ mute àjọ ọkùnrin TikTok fún ọ̀lẹ́ gbọ́rọ̀. ẹ̀ẹ́dẹ́ gbọ́ à ń gbọ́ fínífíní nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀.
Number 1, ẹ wo topic tó wọ́pọ̀ sí abẹ́ kínní. Ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá, àgbákò mọ̀ dé. Wọ́n ní àgbákò. Wọ́n ti fọ́, ó ti gbẹ, wọ́n ti ka wọlé, wọ́n ti háyọ̀nù ẹ̀. Wọ́n ti háyọ̀nù pìtìpìtì ayé o. Ìyọnu báwo lóun ní jàrí àwọn onírìn ìyọnu ilẹ̀ Yorùbá. Wọ́n tẹ́ bá mi wo show yìí, ẹ bá mi like ètò yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí. Wọ́n ní tọ́pìkì ẹ̀ ní ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá. Ìyọnu kí ni? Ìyọnu kí ló ń bọ̀ nílẹ̀ Yorùbá? Pé kí ni? Wípé wọ́n náà fẹ́ pín stéètì ni ìyọnu ń bọ̀ fún. How? Kí ló fà yọnu? Kí ló mú yọnu wá? Àgbákọ́mọ̀dé wọ́n dé o, àwọn alágbàákò. Bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń wọlé, ẹ̀yìn ká kọ́kọ́ play fídíò tá kọ́kọ́ play. Ṣé kí n tún play tó yẹ̀ ẹ̀ṣẹ̀ ń wọlé? Ẹ̀ṣẹ̀ ń wọlé fídíò tá play ṣé ká tún play? Fídíò tó gbé wa lọ síbi tá a wà yìí, ṣé ká kọ́kọ́ tún fídíò yẹn play nù? Ẹ yẹ ká tún play. Ẹ ṣe. Wọ́n pa ni o lọ ń gbọ́ yẹn o tó bá lóun ṣe Islam ma tó yà pa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ ń gbọ́ yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ń gbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wò lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mú tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa o yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe Islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma lẹ́tí Imam al-Bukhari àtàwọn mi gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dà tó lóun ṣe má ẹ pa òfin Allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti fi lẹ̀ bí ọba pé ọ náà ò pé pé kọ́ wà láyé wọ́n pa ọ ní òfin ṣẹ̀ríà nù. Ṣé ẹ ti gbọ́? Ní ìgbóná àwọn ẹsẹ̀ báwọn o àìsè kankan náà a kì í ṣe ìkan ọ̀kan náà nílẹ̀ gómìnà ò bá fi ìsìlámù sílẹ̀ kó lọ ṣe oníṣẹ̀ṣe ò bá fi ìṣẹ̀ṣe lẹ̀ kó lọ ṣe mùsùlùmí ò bá fi mùsùlùmí lẹ̀ kó lọ ṣe kírísítẹ́nì ò bá fi kírísítẹ́nì lẹ̀ kó lọ di mùsùlùmí àwọn ò kì í pààyàn nílẹ̀ gómìnà we are not the same thing ẹ fún wa ní gómìnà stéètì àbí kẹ fún wa ní odò Ọya stéètì àwọn èèpààyàn lọ́dọ̀ wa èèpààyàn àìsè kankan náà ẹ dákun náà ẹ wá gbọ́ o àgbákò ti dé bá wọn o pìtìpìtì ayé. à ń gbọ́ fílífílì nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀. tá a bá tiẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rẹ́ pọ̀ mọ́ kọ́wá di mẹ́fà ká máa lọ bẹ̀rù àwọn àkáni wọ́n yóò wá kò ní north central kí ló wí mẹ́fà tọ́ wọ́n ní north central ẹni wọ́n pín Ìlọrin sí àyíbẹ̀kọ́ ni tí a bá kó wa sí west kí ni plate wa rẹ̀. ìbéèrè táwa pín Ìlọrin sí west kí ni fẹ́ẹ̀tì wa kí ni lọ sí àtọ́ kí ni àjọ wájú wa ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́ tẹ̀ lọ́rùn etí lójú tu rẹ o ipò wọn bẹ́ẹ̀ dì wá sí kọ́dà wọ́n sílé àti gbọ́ bó tiẹ̀ jẹ́ kó jọ̀wọ́ etí ìgbé rẹ̀ pé kọ́dà kó ara odò Ọya wọn fẹ́ máa pè é
ìjọba sì ló wò wí bẹ́ẹ̀ ẹ bàbá àwọn kan tó fẹ́ kó jẹ́ odò Ọya ni wọ́n ṣe kí ni o wọ́n ń sọ yìí allegedly odò Ọya kí ni ìpàdé máa wá. àlùfáà wa ń béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò tẹ́ sọ kálẹ̀ ní kíní ìtají ni. tó ló ń kálukú gbọ́dọ̀ mójú tó lù ẹ́ gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tá a náà ní jòkó tira wa yìí àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o lédè yìí tá a wí àwọn ti ṣiṣẹ́ lọ ní gèlè ẹ̀ lára ṣẹ́ táwọn ṣe lọ lédè ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá tí wọ́n kọ́ sọ́wọ́ wọn gbogbo ó sì jẹ́ kírísítẹ́nì tí ó lè ṣe mùsùlùmí kẹ́kẹ́ láàrin wọn wọ́n ti parí eléyìn láàrin ara wọn tá àbúrà wọ́n tún wá rìn tàwọn ọba náà lọ gbogbo ọba tí ọba jẹ́ ilẹ̀ Yorùbá pátá ọba kọjá kírísítẹ́nì ìdí táwọn bá ti rí yìí ṣe ìyọnu ṣe nínú òjìká. ìkíni padà máa wá mùsùlùmí àwọn kírísítẹ́nì ti ń gbìyànjú lórí gbogbo gọ́ọ̀mù ṣe jẹ́ kíṣẹ́ táwọn ọba wọn fi jẹ́ kíṣẹ́ kíni padà máa tiwa táwọn ajá mùsùlùmí ilẹ̀ Yorùbá. àwọn ń bẹ́ẹ̀ bí àròyé. àwa sì wà nínú àròyé tá à ń sọ̀tẹ̀. lọ́dún jẹ́ pé kọ́lá pé bá bẹ́ẹ̀ jọba nínú kan nísìnyí àwọn ọmọ ṣe mítìnì ni wọ́n sì kúra fún wọ́n sì ṣe support. wọn ò ní fẹ̀yà kékeré síbẹ̀. wọn ò ní fẹ̀yà kékeré síbẹ̀. tí a bá kó wa sí wẹ́. question yìí ebi àti máa play kí máa kọ́kọ́ fẹ́ play ẹ̀ tán ni mọ́ bí àti máa play kí máa analyse ẹ̀ ẹni tẹ́ ń wò yìí Fulani lórúkọ ẹ̀ tẹ́ bá mọ̀ túmọ̀ Fulani ẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n tẹ́ bá mọ̀ túmọ̀ Fulani kọ́kọ́ bá mi kọ́ sí comment section ọ̀tún mo bí àwọn èèyàn máa tẹ̀ mọ́ ìtumọ̀ Fulani òun ló ń sọ wípé ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá ìyọnu wo ló ń bọ̀ nílẹ̀ Yorùbá ṣé Fúlàní wọ́n tó ti bọ́ọ̀tà tó ná ọmọ Fúlàní ó sọ gédégbé ní Fúlàní lòun ó dẹ̀ gbé Fúlàní síbi orúkọ ẹ̀ wọ́n wá láti fẹ́ gba odò Ọya nílẹ̀ Yorùbá oníyọnu ń bọ̀ ó láwọn mùsùlùmí ó ní kíni plan tẹ̀sí ní kalẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó jọmọ Yorùbá wọ́n ti pé ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ tó o bá jẹ́ mùsùlùmí tó o jẹ́ Yorùbá ìyọnu kankan òde ńlẹ̀ Yorùbá ìyọnu kankan òde máa bọ̀ ńlẹ̀ Yorùbá o tó o bá jẹ́ Kírísítẹ́nì tó jẹ́ original ọmọ Yorùbá we have to live peacefully with each other eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí Fúlàní má gba ilẹ̀ wa ni tó o bá wá jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ original ọmọ Yorùbá eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ bílẹ̀ wa ò ṣe ní bọ́sọ́pọ̀ àwọn ọmọ káwọn gan ni máa fi tọ̀wọ́ ẹrí ọmọ abámàlú sùn bí ilẹ̀ wa ò ṣe ní bọ́sọ́dọ̀ wọn ni tó wà ńlẹ̀ yìí o tá a máa ṣe ra wa lẹ́yọ̀ kan nọ́ọ̀tì ló ń gbé according to what he said o fídíò ẹ̀pọ̀ tí máa play fún ẹnìyẹn gé ó kó pọ̀ wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi ni wọ́n ní Yorùbá wọn play fáwọn èèyàn wa ká lè ṣe ra wa ní òṣìṣẹ́ ọwọ́ ká lè ṣe ra wa ní ẹyọ kan ẹwà àgbákòrọ wọn láwọn Kírísítẹ́nì wọ́n fẹ́ mẹ́sàn pé gbogbo àwọn governors tó wà nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ jẹ́ Kírísítẹ́nì ẹ dákun ṣe Kírísítẹ́nì nìkan ló wà nílẹ̀ Yorùbá ṣé tí mùsùlùmí bá ra búrẹ́dì ní 10 naira ṣé Kírísítẹ́nì ra tiẹ̀ ní 5 naira ọmọ Yorùbá ẹ jí lójú oorun o wọ́n fẹ́ sọ àgbákò kalẹ̀ sílẹ̀ Yorùbá wọ́n fẹ́ sọ ìyọnu kalẹ̀ àwa náà gbọ́dọ̀ gbà kán balẹ̀ bàbá wa jẹ́ o kán bá balẹ̀ Yorùbá jẹ́ wọ́n máa sá lọ sí Mali wọ́n máa lọ Kàtàngórá wọ́n máa lọ bó làwọn ìlú wọn bá mi dákọ̀ àwọn ìlú wọn àwọn ìlú tó ti wá yẹn Mali Senegal gbogbo wọn ẹ̀fọ́ ti ń bọ̀tà sí pé Fúlàní làwọn wọ́n máa sá lọ síbẹ̀ ni o Yorùbá ẹ jí lójú oorun ẹ má sùn o ẹ sọ̀rọ̀ bàbá Fúlàní. ẹ gbọ́
à ń gbọ́ fínífíní nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀. tá a bá tiẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́. ṣé ń gbọ́ ẹ wo ọpọlọ òfò tí wọ́n ń lò wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́lẹ̀ Yorùbá tí àwọn gọ́vnà tilẹ̀ Yorùbá bá ń ṣe mítìnì gọ́vnà Ìlọrin ò ní bá wọn ṣe mítìnì o tí àwọn gọ́vnà sí ilẹ̀ Haúsá tó bá ń ṣe mítìnì ẹ má rí gọ́vnà Kwara ń bẹ̀ so Kwara dádúró gẹ́gẹ́ bí one country nínú Nàìjíríà Sudan God bless you ìyá mi Kwara dúró bí one country another country nínú Nàìjíríà tí gọ́vnà tilẹ̀ Ìgbò bá ń ṣe mítìnì kò ní bá wọn ṣe tí gọ́vnà tilẹ̀ Haúsá bá ń ṣe mítìnì kò ní bá wọn ṣe so entirely Kwara is another country nínú Nàìjíríà wọ́n ní wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́ ìyá mi evangelist ẹ máa bọ̀ lórí YouTube tó bá da Ìlọrin fẹ́ kí Ìlọrin lè máa padà ó lè máa south west ẹ̀yin èèyàn wa ṣe bí àwa ò fẹ́ Ìlọrin tó wá south west ẹ ṣáà dúró yín bẹ́ẹ̀ ṣe dúró àwa àgbómìnà ní kí Tinubu ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ ṣàánú wa ẹ̀yin ọba ẹ ṣàánú wa ẹ̀yin ìgbòye ẹ ṣàánú wa ńlẹ̀ gómìnà àwa àtàwọn pípù yìí kì í ṣe kankan náà àwọn kì í ṣe Fúlàní ẹ ṣáà pé mi ṣé mo jọ Fúlàní ẹ̀kẹ́ mi ni kò ń dùn yín bí ọṣẹ ìyàwó ẹ̀kẹ́ Fúlàní ò kì í rí báyìí ẹ ti rí mú mi bó ṣe rí imú Fúlàní ò kì í rí báyìí ìbá Tinubu ẹ̀ tó torí Ọlọ́run pé kò Ondo Ọya state ẹ̀rẹ́ fún wa ẹ̀fún wa lódò Ọya state ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ gbà wá ẹ̀yàn ọmọdé ilẹ̀ Yorùbá ẹ dákun máa bá wa kó Ondo Ọya state àbí gómìnà state sí comment section ẹjọ́ ẹ gbà wá ọ̀tàwọn pípù yà kì í ṣe kankan náà o ó ní wọ́n fẹ́ pín Kwara mọ́ south west agbákọ́mọ̀dé kọ́ wá di mẹ́fà ká máa lọ bẹ̀ wò àwọn kan ní wọ́n yóò wá kó ní north central kí ló wí mẹ́fà tọ̀ wọ́n ní north central ẹni wọ́n pín Ìlọrin sí àyẹ̀kọ́ ni tí a bá kó wá sí west kí ni plate wá wẹ̀. ìbéèrè táwa pín Ìlọrin sí west kí ni fẹ́ẹ̀tì wa. ẹ jọ wọn tó bá pín Ìlọrin sí west wọn ní kí ni fẹ́ẹ̀tì àwọn Ìlọrin yẹn ni wọ́n rí bí ẹni wípé ó jẹ́ Kwara and Ìlọrin is just like to 1% o Ìlọrin is not up to 1% of Kwara state Ìlọrin ò tó 1% ìgbómìnà ẹ̀dì pọ̀ láyẹ̀ ní dààmú ìyá mi ìgbómìnà ẹ̀dìdé o ẹ̀yin ọba àgbómìnà ẹ̀dìdé o ní kí wọ́n pín Ìlọrin sí west ẹ jẹ́ kí Ìlọrin dá dúró ẹ̀ Ìlọrin kù tí wọ́n ti wà láyè wọn ẹ jẹ́ káwọn ti lọrin káwọn náà kọ́ dúró láyè wọn kọ́ máa ṣayé wọn àwọn àtàwọn ọmọ ìyá wọn bá fi ìsìlámù lẹ̀ wọ́n ní kán bẹ́ orí ẹ̀ ni wọ́n ní kán gé ẹ lápá ni wọ́n ní kán gé ẹ lẹ́sẹ̀ ni ẹ dúró yín ẹ jẹ́ kí àwa gómìnà náà dúró tiwa àwa lọmọ ogbó tó mọ̀nà ẹ lọ wo ìtàn wa ẹ lọ wo ìtàn wa o ẹjọ́ torí Ọlọ́run kì í ṣe kọ̀kọ́ pẹ̀lú àwọn pípù yìí wọ́n ti bẹ̀rẹ̀ lórí pé ọ̀rọ̀ tí Tinubu sọ pé àwọn ìjọba ń sọ pé wọ́n máa ṣe Odò Ọya àwọn kan pè fún gómìnà stéètì Odò Ọya stéètì Fúlàní lẹni tó ń sọ̀rọ̀ yìí o wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ ìyẹn tẹ̀kọ́ ló bá mi báyìí ìyẹn kọ́ ló bá mi o ìyẹn kọ́ ló bá mi ẹjọ́ torí Ọlọ́run ṣàánú fún wa ẹ jẹ́ ká dá dúró ká kò dá gbọ́dọ̀ àwọn pípù yìí èèyàn 176 ni wọ́n kó ní Kwara láti ní wọ́ọ̀rọ̀ ní Kwara state láti February gọ́vnà Kwara state wọ́n dákẹ́ ni wọ́n mẹ́lò shin gọ́vnà Kwara state Abdulrasaq Abdulrahmanu wọ́n mẹ́lò ní àwọn 176 ìjọ wo last month làwọn bandits làwọn terrorists náà display wọn láwọn ti kọ́ wọn ní Kùránì náà ti ka Kùránì ìjà ẹ gbórí ibú ọ̀rọ̀
wọ́n ní kódà àwọn máa ṣe wòlímọ̀ fún wọn wọ́n wá ní tí ìjọba bá tètè ṣe kíá wọ́n negotiate pẹ̀lú àwọn máa pa gbogbo wọn ni lẹ́yìn tó pa ọkùnrin 200 nílùú kan wọ́n láwọn máa pa gbogbo àwọn ọmọ èké yẹn wọ́n ti ka kùránì ìdélẹ̀ wọ́n ti fẹ́ ṣe wòlímọ̀ tó bá ti wá fẹ́ sanwó tó máa fi gbà wọ́n kalẹ̀ wọ́n ní kọ́ mọ́ wòlímọ̀ dání àgbákọ̀mọ̀dé wọ́n ní kí wọ́n mú owó wòlímọ̀ dání wọ́n láwọn táwọn kọ́ ní wọ́ọ̀rọ̀ àwọn ti kọ́ wọn ní kùránì wọ́n ti sọ kí àlù kùránì ogun wọlé gbọ́ kwara ló kọ́mọ̀ ẹ̀kọ́ ogun wọlé gbóná ẹ dẹ́kun ẹ gbà wá o ẹ̀yin èèyàn ẹ bá wa gbé fídíò ẹ bá wa sí ẹ o ẹ gbé fídíò yẹn lọ lórí péèjì àwọn igba pàṣẹ́ntéèjì ọ̀fẹ́ ní fídíò Yorùbá Wuyì ẹni live ṣètò bá ṣe tẹ́ bá gbé sórí YouTube yàwó fún yàn copyright àdè kí n gbowó lórí ẹ̀ ọ̀fẹ́ ni ẹ bá wa gé dákọ̀ bá wa polongo bá wa pariwo wọ́n lè má rí lọ́dọ̀ tèmi kọ́ rí lọ́dọ̀ tí ilẹ̀ ti ṣú tèmi ń ṣe show kọ́ rí lọ́dọ̀ tí pé àwa gómìnà ẹ pín ẹ̀yàwó ayé àwọn pípù yìí o ẹ wò ó ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá kí ló fẹ́ fa ìyọnu kí ló fẹ́ fa ìyọnu tójú akátá bá wá léwó tó yẹ ká máa gbọ́ lẹ́nu ẹdìyẹ Fúlàní ló ń sọ fún wa wípé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá Fúlàní ló ń sọ fún wa pé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá àṣà ọ̀nà àpákọ̀mọ̀dé sọ̀rọ̀ ogúndé o. kí lọ sí àtọ kí làwọn ọjọ́ iwájú wá ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́tẹ̀ lọ́rùn etí lójútu rẹ o ipò wọn fẹ́ẹ́ dù wá sí. ṣé ẹ̀ ń gbọ́ ibo ẹ̀rí tó kọ́kọ́ sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn ìyẹn náà ibo ni wọ́n fẹ́ tì wá sí. àti síbi kankan Ìlọrin fẹ́ ó gbà yín ẹ dúró ń bẹ̀ ẹ bá ti ń pò Sókótó ẹ mọ̀ wọ̀ lọ́rin ẹ bá ti ń pò lọ́rin ẹ mọ̀ wọ̀ Sókótó ó dúró yá kó dúró láàyè tiẹ̀ lọ́tọ̀. ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dìde fún wa o ẹ̀yin ọba kábíyèsí Ọjájá Ògúnwùsì bá mi ọ̀rọ̀ kàkàdé ní káwò àwọn ìgbàlẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn olórí ibóyàn lè fẹ́ ta sí bá mi Aláàfin Ọ̀yọ́ ọmọ Kútíkù ò gbọdọ̀ pa olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá mú ẹ̀dàpọ̀ ẹ̀sánú wa Olúbàdàn akọbí ọmọlédè sledgehammer dádì mi yòòní náà ọmọ ẹ ló pè ẹ Àbẹ̀ní Ayélàgbé ló ń pariwo Tinubu ṣàánú mi ṣàánú wa afẹ́dádúró Oòduà Ọ̀yà state àbí gómìnà state whatever tàbí ọkọ̀ kó lọ́dọ̀ àwọn pípù yìí ná káwọn kọ́ lóyún kó tó di pa máa bímọ káwọn kọ́ kó lọ́dọ̀ àwọn pípù yìí wọ́n ní bọ́dọ̀ fẹ́ gbé àwọn sí ẹni wọn kò gbé síbi kan pé ṣáà ẹdúró yín nílò ọ̀rẹ́ mọ̀ sí lọ bá ti wọ́n Sókótó báyìí tó mọ̀ lọ́wọ́ lọ́rùn yẹn because ibẹ̀ yẹn ní pìtìpìtì ti ń bálẹ̀ Yorùbá o ẹ̀yin àwọn àgbàlẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá dìde kẹ́ ẹ búlọ̀kù bíi tí àgbàrá ń gbà wọlé tẹ́ ẹ̀ bá búlọ̀kù ẹ̀ ibẹ̀ ní pìtìpìtì rẹ̀ ẹ wo pìtìpìtì ayé ibẹ̀ ní pìtìpìtì gbà wọlé Yorùbá o ẹ bá wa búlọ̀kù ẹ̀ dáadáa dúró Ìlọrin náà wà Ìlọrin state wọ́n náà lè máa jẹ́ Kwara state wọ́n lè máa jẹ́ Kwara bínú àwọn lè máa jẹ́ Oòduà Ọ̀yà state káwọn máa jẹ́ kí lórúkọ state tó bá wọn nìkan jẹ́ pìtìpìtì ayé làwọn eléyìí o wọ́n ní mo lọ fẹ́ pín àwọn sí tó bá wù kán pín in bá tẹ̀ wọ́n kó pín in sóńdó tó bá wù Tinubu kó pín in mọ́ àwọn Abẹ́òkúta àbí kó pín in mọ́ Lagos state àbí kó pín in mọ́ Ọ̀ṣun state ó yà ti gbé yín lọ sí ìdìbò. ẹ jẹ́ kó máa bọ̀ lóńdó ẹ kó pín wọn bọ́ Oǹdó ẹ jẹ́ kó pín wọn mọ́ Oǹdó náà wọ́n ní bọ́lá máa pín àwọn sí wọ́n ní bọ́lá fẹ́ dà àwọn sí ẹ jẹ́ kó ń làwọn mọ́ àwọn Lagos state ń gbà náà ó dà kó máa lọ sí Ògùn state Ọ̀yọ́ ọmọ Abẹ́òkúta ẹ̀kọ́ àlejò kó máa lọ Abẹ́òkúta Èkìtì ọ̀dọ̀ bàbá Èkìtì ní kó máa lọ. kí ni lọ sí àtọ kí làwọn ọjọ́ iwájú wá ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́tẹ̀ lọ́rùn etí lójútu rẹ o ipò wọn fẹ́ẹ́ dù wá sí kọ́dà wọ́n sílé àti gbọ́ bó ti ẹ̀jẹ̀ kó jọ̀wọ́ ètí ìbílẹ̀ pé kọ́dà kó ara Oòduà Ọ̀yà wọn fẹ́ máa pè é ìjọba sì ló wò wí bẹ́ẹ̀ ẹ bàbá àwọn kan tó fẹ́ kó jẹ́ Oòduà Ọ̀yà ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o allegedly. àwa ta fẹ́ kó jẹ́ Oòduà Ọ̀yà ìbí kójú síta a fẹ́ kí gómìnà jẹ́ Oòduà Ọ̀yà kí Ìlọrin dúró tiẹ̀ lọ́tọ̀ ẹ bá wa fà gómìnà yọ kúrò nínú Ìlọrin
wọ́n dúró tiwọn káwa náà dúró tiwa allegedly ń bò allegedly kò sí tó ń allegedly àfẹ́yìn òsò kíní kan ní kan pa ni àpá ọ ni pípa báwo ẹ wá sọ pípa láì ṣe pé ẹ fẹ́ máa pa ẹran léyá láì ṣe pé èèyàn jájá láì ṣe ẹdìyẹ àpá ọ ni àwọn àpá ọ pípa báwo èèyàn bẹ́ẹ̀ lè fẹ́ pa olùọ̀yà kí ni ìpalẹ̀mọ́ wa. àlùfáà wa béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò fẹ́ sọ fẹ́lẹ́ ní kíní ìtají ni. ṣé ẹ̀ ń gbọ́ bí mo fẹ́ kẹ́ mú dání gangan nìyẹn wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn tó má padà ní kí odò Ọya kó dúró lọ́tọ̀ kí Ìlọrin dúró lọ́tọ̀ wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn tó má padà pín ìgbómìnà mọ́ south west wọ́n láwọn ò bá south west lọ adẹ̀gbà bẹ́ẹ̀ wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn òun ti sọ pé ìyọnu ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá àní ìyọnu lágbára Ọlọ́run ìtò wà ní Yorùbá náà bá wà dáwọ́ gbó àníri mi àníri ìyọnu àfáà kò ní sí ìyọnu nílẹ̀ Yorùbá láṣẹ àwọn onílẹ̀ láṣẹ àwọn alálẹ̀ kò ní sí ìyọnu nílẹ̀ Yorùbá àníkàgbákò pákó kankan ò ní dé tí wọ́n á jú. tọ́lọ́ kálukú gbọ́dọ̀ mójútó lu ẹ̀ gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tá a náà ní ìjòkó tira wa yìí àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o lédè yìí tá a wí àwọn ti ṣiṣẹ́ lọ ní délé ẹ̀ lára ṣẹ́ táwọn ń ṣe lọ lédè ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá ṣọ́kọ̀ṣọ́ wọn gbogbo ó sì jẹ́ kírísítẹ́nì. àgbákòrò ẹwọ́rọ́. tí o lè ṣe mùsùlùmí kankan. ẹgbẹ́ yìí kírísítẹ́nì tẹwà lórí péèjì ẹ fẹ́ sọ gbogbo àwọn gọ́ọ̀nà ilẹ̀ Yorùbá di kírísítẹ́nì ẹ gbọ́ ètò ọ̀rọ̀ ọ̀nà yìí kírísítẹ́nì wà lórí péèjì wa ẹ̀yin kírísítẹ́nì Ogun State náà ń bọ̀ àbáyé wàhálà everybody ṣe wá rìn jẹ́ tiwọn báyìí àwọn èèyàn ní kọ́ máa wá sógun State àwọn Oǹdó náà yarí níbo ní kọ́ máa bọ̀ bóyá kọ́ máa lọ sọ́yọ́ Oǹdó náà ń bọ̀ Èkìtì Oǹdó àtèkìtì náà ń bọ̀ orí. láàrin wọn ti parí eléyìí láàrin ara wọn tá a fura wọn tún wá rìn tàwọn ọba náà lọ. àwọn ọba. gbogbo ọba tí ọba jẹ́ ilẹ̀ Yorùbá pátá ọba kọjá kírísítẹ́nì. ẹgbẹ́ yìí kírísítẹ́nì pílánì yìí ni gbogbo ọba tó máa jẹ́ ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ jẹ́ kírísítẹ́nì ẹgbẹ́ ṣe pílánì yìí ni ọ̀pọ̀ orí ibú rọ́ orí tẹ̀kíà ní orí ibú rọ́ wọ́n pa yálà wọ́n ní kéèyàn pa yálà. kí báwọn bá ti rí yóò ṣe yóò ṣe nínú ní kí nípa ẹ̀ máa wá mùsùlùmí àwọn kíṣẹ́ ti ń gbìyànjú lórí gbogbo gọ́ọ̀nù ṣe jẹ́ kíṣẹ́ táwọn ọba wọn fi jẹ́ kíṣẹ́ kí nípa ẹ̀ máa tiwa táwọn ajá mùsùlùmí ilẹ̀ Yorùbá. àwọn bẹ́ẹ̀ bí àròyé. àwa sì wà nínú àròyé tá à ń sọ̀tẹ̀. lọ́dún jẹ́ pé kọ́lá bẹ́ẹ̀ bá fẹ́ jọba nínú kan nísìnyí àwọn ọmọ ṣe mítìnì ni wọ́n sì kúra fún wọ́n sì ṣe support. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. wọ́n ń ṣe lọ. mọ̀láwà kan yóò ní ìní dákọ̀ tẹ́wọ́ máa ike tó ń fún ẹ̀yì àwùrú torí tébù tí mo wà yìí wà láì láfíà mo fẹ́ máa ṣe ń bẹ̀ ní ìbẹ́lọ́ tí máa dá lẹ́mẹ́ tẹ́ máa ṣe pé tí mo bá kó bẹ̀ tán. táwọn kan láwọn fẹ́ ṣe ọdún kìnnìkan tí wọ́n lọ lè kúnlẹ̀ níbi kan tó wá sábàbà wájú ọba Kristẹni wọ́n fẹ́ sọdún dáwà ẹ̀gbọ́ wọ́n fẹ́ sọdún ìyẹn tó ti ṣe wá sí wọ́n á lè lera nílẹ̀ lábẹ́ ọba kìfìrí. láwọn mùsùlùmí wọ́n fẹ́ sọdún ẹ̀sìn wọ́n fẹ́ sọdún dáwà wọ́n wá rán bàbà wọ́n rán lẹ̀ bí ẹbí gbọ́jú ọba kìfìrí. ẹ wo bí wọ́n ṣe ń pín ọmọ ọ̀yá ẹ wo bí wọ́n ṣe ń pín àwọn ọmọ ọ̀yá méjì ṣé nínú àwọn fámílì Aláàfin Ọ̀yọ́ ṣé kò sí kírísítẹ́nì ńbẹ̀ ṣé kò sí mùsùlùmí ńbẹ̀
ṣé kò tó oníṣẹ̀ṣe ń bẹ̀ ọ̀dọ̀ ní Ifẹ̀ ń kọ́ fámìlì tí ẹ̀yin tẹ̀ ń wò mí kò sí kírísítẹ̀nì nínú fámìlì yín kò sí mùsùlùmí ń bẹ̀ kò sí oníṣẹ̀ṣe kò sẹ́ni tí yóò ṣẹ̀sìn kankan ọba kèfèrí agbábẹ́ kèfèrí ni wà ń lẹ̀ Yorùbá kèfèrí ni wà ẹ máa lọ Sókótó o Sókótó straight. iná lójú ọjọ́ pé wọ́n ṣàjá àwọn ẹni tó kọ́kọ́ ṣàjá pé kí wọ́n máa gbé eégún lọ nílẹ̀ Yorùbá táàrí kẹ̀kẹ́ ṣe sí kí wọ́n máa gbẹ́yọ̀ lọ nílẹ̀ Yorùbá táàrí kẹ̀kẹ́ ṣe àwọn Kristẹni àwọn olódi sí wọ́n mú fún wọn lọ́dún dé ìṣẹ̀ṣe ló jẹ́ púpọ̀ àwọn oníṣẹ̀ṣe wọn mùsùlùmí wọ́n gbógun tì ju àwọn Kristẹni lọ tí wọ́n bá pàlẹ́ ọ̀rẹ́ pọ̀ mọ́ owó ilẹ̀ tí wọ́n wá sí. àwọn oníṣẹ̀ṣe àtàwọn Kristẹni wọ́n ti pa ṣé bàtà àwọn márùn-ún náà àwọn mẹ́fà bá palùpọ̀ náà gómìnà tí débi táwọn ń lọ yìí kí lágbára ẹ̀yìn káká kí lágbára ẹ̀yìn káká àbí ọba wa wáyé ìsìnkú wa kó ẹkùn náà wá gbẹ́ tí ń ṣe tẹ́ ẹ bá lẹ́jà táwọn márùn-ún ti mọ̀ pìlẹ̀ ní gómìnà kàkílẹ̀ mẹ́sẹ̀ ìpalẹ̀ mọ́ wò lẹ́ ní èyí táyé kí ni wàá sí bí ìrọ̀ bí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ohun tó lè dowó ó pọ̀ nílẹ̀ nọ́ọ̀tì ẹ ṣe gbogbo àwọn àtúnṣe tó yẹ kẹ́ ẹ ṣe lórí rẹ̀ ẹni gòdì ẹni diamond ẹni nǹkan oríṣiríṣi nílẹ̀ nọ́ọ̀tì láàfin kan ní Kánò wọ́n ní lókù Babangida fún wọn ní lókù gọ́ọ̀mẹ̀ntì láàfin àwọn mélòó ní bẹ láàfin ó exist dòní èèyàn mélòó ní bẹ láàfin tẹ́ ẹ fún wọn tí Babangida fún wọn lódìdí lókù gọ́ọ̀mẹ̀ntì ẹ wá ń sọkún nìsín ẹkún yín sòní ẹ tí ì rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò sílẹ̀ Yorùbá kò sí Nàìjíríà allocation láti ilẹ̀ Yorùbá tó bá tún wá débẹ̀ ẹ máa pín lé a lọ́wọ́ ẹ máa pín allocation ti wá lé a lọ́wọ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ bá sun èdè jù bẹ́ẹ̀ lọ ẹni tí ó gba Nàìjíríà lẹ̀ tí ó gbà wá lẹ̀ lọ́wọ́ yín òun ló ti dé yìí ẹ yé mẹ́rúwá jó o ní mẹ́rúwá ẹ di àpátápá àránù Nàìjíríà ẹ jẹ́ àjọwò fídíò. àìṣe bẹ̀rẹ̀ ní Tinubu Àkànbí ọmọ olódò Ọlọ́run fi rán lọ́wọ́ yìí òun ló máa ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ àìṣe bẹ̀rẹ̀ ní o ẹ máa lọ nọ́ọ̀tì resources wà nọ́ọ̀tì ẹ ní resources tó pọ̀ ní nọ́ọ̀tì ẹ máa lọ sí nọ́ọ̀tì ẹ fi wálẹ̀ nílẹ̀ Yorùbá ẹ fi wálẹ̀ jẹ́ adájú o ẹ̀yin ọmọ tẹ ẹ̀yin èèyàn mi wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn mùsùlùmí lórí pé Yorùbá ń gbé eégún Yorùbá ń ṣí ẹ̀yọ̀ wọ́n ní Yorùbá máa bá Kristẹni jà wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ wípé wọ́n fẹ́ sọ Kwara ní odò Ọya ẹ bá wa dá sétò a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kí la sọ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní oníkàlùkù máa dúró láyé ẹ̀ ní bàbá wa Richard bá wa gbóhùn sókè ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkàlùkù máa dúró a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ káàbọ̀ sà. À ń ṣe fúnra wa ní o àṣẹ ìdùnnú àṣẹ. ṣé àwọn ẹgbẹ́ ọgbẹ́ tó máa lè tó ti ń ṣe lórí fún ọ̀rọ̀ ọkọ̀. bẹ́ẹ̀ni. ọ̀dẹ̀ ní ìyá ẹ̀ka ẹ̀kọ́ ọkọ̀ báyìí tí wàá dojú fún ọ̀rọ̀ àgbà. so àwọn tó ń kígbe wọ̀nyẹn wọ́n fi ìtara lásán ní tí tó bá ti tẹ́ wọn lọ́rùn mọ́ ilẹ̀ pọ̀ sàbísà wọ́n lè lọ tẹ̀. wọ́n máa lọ sábísà ajá fún yín sà. wọn síbẹ̀ àwa ọ̀fẹ́ wọn mọ́. Because ibi tó yẹ ẹgbẹ́ history wọn ẹgbẹ́ history ẹjọ́ ní bẹ̀rẹ̀ tán yìí pé DNA wà pé ghost DNA ni. ghost DNA ni. pé àti wà kódà àwa dandan tẹ́lẹ̀ àyè. àwa lẹ́nu ẹgbẹ́ òwúlà kọ́dà o òwúlà kọ́dà o bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wo dẹ́ni ilé Ifẹ̀ bí ojúmọ́ ti mọ́ wá ilẹ̀ tó fẹ̀ wọ́n wá fi ìtàn Ádámù àti Éfà kó wa lómi ọbẹ̀ kò sí ní tó jọ àbádá àti ẹni tó ń jáde àtàní jáde Ádámù gbogbo kí ló dààmú.
July 1st July 1st is the 21st. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Àṣẹ. Anybody ò lè wo tán. Ẹ́písọ́ọ̀dù ni ó lọ. Ẹjọ́ tó yọ lọ́rùn ẹ̀yìn èèyàn wa. Nǹkan tí mo béèrè lọ́wọ́ yín pé wọ́n ní kí ni ìpalẹ̀ mọ́ táwọn ń ṣe. Kí ni ẹ lérò pé wọ́n lè palẹ̀? Kí ni ẹ lérò pé lè jẹ́ palẹ̀ mọ́ àwọn pípù yìí? Àbí. Lọ́pàá sí ìdá ti wá ẹ bá wa gbóhùn sókè. Ẹ ṣe bá wa gbóhùn sókè tà. Ẹ ṣe wo. Ẹ bá wa bàkan bí ọmọ olódò sledgehammer tó gbà wá o gómìnà state o. Ọlọ́run ò ní pín yín ní pámà. Àṣẹ. Ọlọ́run àtúbọ̀ máa bá mi dúró tì yín. Àṣẹ o, àṣẹ Ìdùmarè. Agbára Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá aṣojú ẹ̀mí wa kò ní ṣẹ́yìn wa àwa náà jọrọ bẹ̀. Àṣẹ. Agbára Ọlọ́run. Àṣẹ. Kíní ṣé ẹ rí kíní kékeré tí wọ́n ṣe sí lánàá ẹ ti padà rí. Mi ò rí o, kò sẹ́ ẹ jẹ́ kí n bí ẹ send the receipt. Send the receipt o. Alpha. Send the receipt. Send the receipt. Send the from afar gan send there. Bóyá bó mi lẹ lọ send there sí. Ọ̀dọ̀ yín ni mo wà báyìí send the button. But this ọ̀tọ̀ ní kí lórúkọ ọ̀tọ̀ ní fóònù tí mo lò ọ̀tọ̀ ní fóònù tó ń ṣe léyìn mo lò. So send there sí bí ẹ ṣeun gan. A máa dá gbogbo iná yẹn ètò ìwà fẹ́ parí ètò. So ní kúkúrú fídíò tí ẹnì yẹn sọ wípé àfáà tó sọ̀rọ̀ yẹn ṣé fídíò yẹn nìyẹn mà. Ó sì kú fídíò ẹ̀ sì kú. Ibi tọ́rọ̀ ń lọ nílẹ̀ Yorùbá nísìnyí. Yorùbá Fúlàní ni wọ́n. A mọ̀. Fúlàní ni gbogbo wọn. Bọ́dẹ̀ ṣe wà yẹn ojú gbogbo wọn máa bó. Àṣẹ. Agbára Ọlọ́run ọba Ọlọ́run á dojú gbogbo wọn bolẹ̀. Àṣẹ. Gbogbo ẹni tó bá sọ wípé ní àárín tiwa ṣe nílẹ̀ Yorùbá gbogbo wọn pátá Ọlọ́run á dojú wọn bolẹ̀. Àṣẹ. Torí wípé orílẹ̀-èdè wa orí ilẹ̀ bàbá wa la wà. Bẹ́ẹ̀ni àwọn bàbá gbà yín lálejò ní máa wà pa wá. Àwa ò lọ́bi kankan ìlú tá a wà yìí nísìnyìí àfara ni wọ́n ń bẹ̀ àfara dẹ̀ wọ́n ni. Bẹ́ẹ̀ni. Gbogbo wọn sọ pé àwọn bí Fúlàní ṣe wá fara ni wá lórílẹ̀-èdè wa lágbára Ọlọ́run àwọn náà ọmọ ìnira náà máa bá kúrò lórílẹ̀-èdè Yorùbá. Àṣẹ máa lọ lóyún. Gbogbo ẹ tó bá fẹ́ fara ni wá ìnira náà máa bá kúrò lórílẹ̀-èdè Yorùbá. Ẹ bá wà ṣàṣẹ jọ. Àáfàá yẹn tó ń sọ̀rọ̀ yẹn torí pé mi náà ọmọ àáfàá ni mí. Ọmọ àáfàá lèmi náà. So irú àáfàá tó ń sọ̀rọ̀ àáfàá jákujàku yẹn tó ń sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ kàtìkàtì lẹ́nu. Bó ṣe wà yẹn mo fẹ́ sọ kankan fún yín mà ní 2017 Ṣéwù Yáyá Sàlátì wọ́n wá sí ìlú Jámánì bíbá yìí. Bàbá yẹn náà láti máa bàbá yẹn ó dùn mí tí bàbá yẹn ò sí láyé mọ́ lénìí.
bàbá yẹn láti máa sọ yí pé ní pẹ̀lú nǹkan táwọn rí bíbà yìí táwọn bá délùú Nàìjíríà àwọn á lọ ròyìn o fún gbogbo àwọn èèyàn àwọn yí pé ní bí wọ́n ṣe ń ṣe ń bíbà because inú mọ́ṣáláṣí tí wọ́n ti kírun ṣọ́ọ̀ṣì wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí báyìí. àbí. ṣọ́ọ̀ṣì wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ẹnìkankan ò dé ẹnìkankan lọ́wọ́ bọ̀ ṣé ní gbogbo àwọn ẹranko àfáà yìí àwọn ẹranko àfáà Fúlàní ni wọ́n. Fúlàní àti Fulani lórúkọ ẹ̀ Fúlàní ni. Fúlàní ni èmi mo ti sọ fún yín báyìí pé ní kò sí ẹni tó máa ẹ wo lẹ́yìn tá a ti kò sí because mo gbọ́ information kan yìí pé ní àwọn irú àwọn àfáà yìí náà gbogbo wọn bó ṣe wáyé wọ́n ń ṣe mítìnì lẹ́yìn kíkankíkan. ó sọ ẹgbẹ́ kan tó sọ lẹ́ẹ̀kan ni ó ní kí ni ìpalẹ̀ mọ́ àwọn gbogbo ọ̀kọ́ làwọn sọ níta pé òun kò fẹ́ táwọn èèyàn jí ni pé ìtòkù. wọ́n ń ṣe mítìnì gidi gbogbo àwọn Fúlàní yẹn àtàtìkù gbogbo wọn wọ́n ṣàfẹ́ bí wọ́n ṣe fẹ́ gbé Àtíkù wá dandan bó ṣe fẹ́ fọ́ọ̀sì Àtíkù wálé wa lórí. nǹkan táwọn àgbà wa sọ nísìnyí wípé ní a lè gbà kí Fúlàní rúlu a lè gbà kí Fúlàní jẹ president lé wa lórí mọ́. láyé. Fúlàní kankan ò lè jẹ president lé wa lórí mọ́. Fúlàní tó bá fẹ́ jẹ Fúlàní kankan ò lè jẹ president lé wa lórí mọ́ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú Olúwa káyé sùn mọ́. Fúlàní kankan ò lè jẹ president lé wa lórí mọ́ we reject it kò sí nǹkan tó ń jẹ Fúlàní láti jẹ president lé wa lórí mọ́ enough is enough Fúlàní kankan ò lè jẹ president lé wa lórí mọ́ lóde ẹ fẹ́ pa wá tán ni máa ṣe kíni kóníkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ni kóníkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo àwọn ìlú tá a wà yìí nísìn ibi tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí nísìn ó súnmọ́ Netherlands ó súnmọ́ Holland ó súnmọ́ Belgium. bàbá ẹ bá wa láàrin 1 minute. kálukú ṣèlú wọn. àbí. so nǹkan tí mo ṣàfẹ́ sọ fún gbogbo àwa Yorùbá ni wípé ní ká jọ ń torí tọ́ lọ́hùn. ká jọ ń torí tọ́ lọ́hùn ká dúró ti bàbá Tinubu ṣinṣin. ẹ rí i wípé ní gbogbo nǹkan tó lóye ṣe yẹn táwọn olórí burúkú yẹn bá débẹ̀ olóyè ò lè ṣe o. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tó lóye ń ṣe yìí gbogbo nǹkan tí Chief Sunday Adéyẹmọ gbogbo nǹkan tí bàbá ń ṣe yìí bàbá wà ní bàbá ńlá lẹ́nì bóyá lẹ́nì bàbá ńlá ó ti wà àtàná nìyẹn. wọ́n lọ Òkè Ọdẹ wọ́n lọ gbogbo ẹ̀ tí ò bá ṣe bàbá Tinubu tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni mo fọlọ́n búra ṣe báyé ni gbogbo wa wà láyé Buhari. láyé Buhari tó ní kó lọ pa àwọn wèrè. so ẹjọ́ nítorí tọ́ lọ́n gbogbo Yorùbá ẹ jẹ́ ká fi ọ̀tẹ́lẹ̀ níbi tá a pàdé yìí ẹ má jẹ́ káwọn ọmọ ṣe rí ẹ̀rù ń bà mí because tá a bá tiẹ̀ tí gba Yorùbá nation regional tí bàbá Tinubu fẹ́ fún wa yẹn ẹjọ́ nítorí tọ́ lọ́n ẹ jẹ́ kí bàbá Tinubu fún wa regional ẹ jẹ́ káwa náà ti experience regional yẹn wọ́n máa ń sọ regional láyé àwọn bàbá Awólọ́wọ̀ gbogbo ẹ̀ ẹ jẹ́ káwa náà ti experience regional ẹjọ́ nítorí tọ́ lọ́n gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúró ti bàbá Tinubu lẹ́yìn ṣeṣeṣe because àwọn olórí burúkú ìfẹ́ tán Òbí wá gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ̀ ń tẹ̀ lóbì ẹ lọ ṣíwọ́ ẹ lọ jáwọ́ gbogbo àwọn ọmọ Ìgbò ẹ jẹ́ ká fún àwọn ọmọra yìí pé ní àwọn olórí burúkú yìí tí wọ́n má jara wọn pẹ̀lú Òbí yìí wọ́n fẹ́ fọ gbogbo àjọba lọ́wọ́ Òbí ni because gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe yẹn 1 million Òbí ò lè ṣe. ọjà fún yín sà. gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe yẹn 1 billion Òbí kò lè ṣe. so wọ́n fẹ́ tọ́ Òbí wọ́n fi lọ má jẹ pẹ̀lú Kwakwaso. wọ́n ní kí Kwakwaso tẹ̀lé kó jẹ́ vice ẹ̀ wọ́n ti mọ̀ yí pé ní Tóbi Òbí ò lè lo 2 years kọ́ máa fi gbàjọba lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. kò lè lo 2 years lórí àlùfáà ẹ̀ náà máa fi gbàjọba lọ́wọ́ ẹ̀. so nítorí náà kan gbogbo àwọn ọmọ Ìgbò ẹ parapọ̀ àtọmọ ìjọ ní gbogbo south pátápátá south west ní south east ní south south domidu bẹ́ẹ̀ gbogbo èmi ní sáìdì Kogi mọ́ Benue mọ́ Plateau gbogbo wa ẹjọ́ nítorí tọ́ ẹ jẹ́ ká ọdún mi tí mi ò sí lẹ́kọ̀ọ́ tó bá yẹ kí mo wà lẹ́kọ̀ọ́ ní mi bá ti bẹ̀rẹ̀ campaign mo fọlọ́run búra. ẹ ti ń campaign báyìí ẹ pé àfihàn lẹ̀ ẹ ti ń campaign báyìí náà. bẹ́ẹ̀ ni campaign ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹjọ́ nítorí tọ́ lọ́hùn gbogbo wa gbogbo àwọn tá a bá ní wọn lọ́rẹ̀ẹ́ ló tiẹ̀ because nísìn tẹ bá bọ́ sórí social media even gbogbo àwọn ọmọ Ìgbò gan nísìn wọ́n gbé fún bàbá Tinubu ní pẹ̀lú. ẹ bá wa tẹ́tọ́ pọ̀ lórí show yìí ẹ bá wa tẹ́tọ́ pọ̀ lórí show yìí.
gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tẹ bá dé gbogbo àwọn èmi làwọn ọmọ ìbí ní àwọn áùsì àwọn kí lorúkọ ẹ̀yẹ gbogbo wọn nísìnyí everybody ń gbé fún bàbá Tinubu ni tó fi dórí àwọn Ìgbò gan tó fi dórí àwọn Ìgbò wọ́n ń gbé fún bàbá Tinubu ni lọ́wọ́ yìí àwa táwa jẹ́ Yorùbá ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo àwa tá à ń tẹ̀lé gbogbo àwọn Arẹ́gbẹ́ yẹn ẹ jẹ́ kórìí wá pé o Arẹ́gbẹ́ bó ṣe because nǹkan tá à ń sọ yìí àwọn ọmọ wa ò tún gbọdọ̀ jìyà mọ́ o àwọn bàbá ti wá jìyà bẹ́ẹ̀ ni àwọn bàbá wa jìyà àwa náà jẹ́nu ìyà yẹn so àwọn ọmọ wa tíríjọ́ náà bá ti bẹ̀rẹ̀ at least àwọn ìyá wa arúgbó wọn tiẹ̀ sì gbádùn díẹ̀ kan tó lọ so àwọn ọmọ wa kọ́kọ́ tiẹ̀ bọ́ sínú gbádùn ká máa ṣèjọba ara wa fúnra wa gbogbo owó tí ẹ kọ́ máa fi tọ́jú àwọn arúgbó wa ẹ máa rí ìyá mi gbogbo àtẹ tó tẹ́lẹ̀ kò pé 5,000 naira kò pé 2,000 naira nínú ọ̀rùn burúkú gbogbo àwọn owó tí ẹ kọ́ máa fi tọ́jú àwọn arúgbó wa gbogbo ẹ̀ náà rù lọ nọ́ọ̀tì kọ́ bí wọ́n àwọn terrorist ní mọ́kà ẹ jẹ́ kórìí àwa Yorùbá pé gbogbo àwọn táwọn tẹ́lẹ̀ ẹ bá wa sọ fún Arẹ́gbẹ́ gan ọkọ̀ padà wálé kó jẹ́ kórìí òun pé tí ò bá fẹ́ ká lé òun kó nílẹ̀ Yorùbá gbogbo àwọn sẹ́kì Arẹ́gbẹ́ yẹn tí wọ́n lọ ń dìtẹ̀ bàbá Tinubu ẹ jẹ́ ká lọ fún wọn ní wọ́n nì gbogbo ọmọ Yorùbá pátápátá aláti declare bàbá Tinubu because nítorí nítorí àwọn ọmọ táwa bí kí ló dé irú àwọn táwa ìlú òyìnbó tẹ̀ kí sú èmi fẹ́ padà sílé. ó ti sú àìmọye èèyàn ó ti sú wa. bó dẹ̀ ṣe wà yẹn mo máa ń sọ fáwọn èèyàn wa ń bíbà yìí pé ní kíní kan kò lọ bí ọba àbọ̀ kíní kan ò lọ títí. ìgbà ọlọ bí òwe bàbá wa ẹ bá wọn round up láàrin ìṣẹ́jú kan wọn ṣà ń pè mí. ìṣẹ́jú kan mọ́ mi ìṣẹ́jú kan mà gbogbo àwọn ọmọ tá a bí sílùú òyìnbó yìí ká má wò pé ní bó ṣe máa lọ nìyẹn tó bá yá àwọn òyìnbó náà lè ṣe kí ni wọ́n ní tẹnitẹni tàkísà ń ta tàn. bẹ́ẹ̀ni. tí ìlú wa tán tá bá ti fix ìlú wa tá bá tiẹ̀ bẹ̀rẹ̀ rí jọ́nà yẹn àwọn ọmọ wa gan fúnra lára wọn náà máa wálé rí pé ní ẹ wò ìlú tiwa náà ti wà ókè. so ẹ jọ̀ọ́ torí tọlọ́ ẹ jẹ́ ká dúró ti bàbá Tinubu o gbogbo ẹni tí bàbá Tinubu bá ṣẹ̀ ẹ jọ̀ọ́ torí tọlọ́ ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú tí wa náà ni bàbá yẹn ń ṣe bàbá Tinubu ò lè tòṣì ọmọ bàbá Tinubu ò lè jìyà mọ́ o títí wa ní o tí bàbá Tinubu bá gbérí jọ́nà alẹ́ nísìn àwa la máa jàǹfààní ẹ̀ ẹ jẹ́ ká dẹ̀ sọ fún bàbá náà yìí pé ní 1st October tó sọ pé bóyá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa ríjọ́nà yẹn tó bá lè sun wálẹ̀ gan tó bá lè bẹ̀rẹ̀ ní 1st of August yìí gan kò bá gbà jù. ẹ má pa bàbá mi o ẹ má pa bàbá mi o. tó bá sun wálẹ̀ sí 1st of August or middle or ending of August. ó dà bàbá wa. wọ́n jẹ́ kí ríjọ́nà bẹ̀rẹ̀ kí bàbá kàtẹ̀ tó dìbò 2027 rárá kí ríjọ́nà ẹ̀ tẹ̀ tó because bàbá ti ṣiṣẹ́ lọ gan gbogbo nǹkan gbogbo èmi ní military kankan tí bàbá ti pín gbogbo ẹ̀ ó ti pín gbogbo ẹ̀ ó ti pín sí 2. bàbá ti ṣiṣẹ́ gan so state kọ́nìkàlùkù máa manage resources state yẹn. àbí monkey dey work babu dey shop àwa là ń ṣiṣẹ́ ilẹ̀ ń jẹ́ ìyàwó rẹ̀. àwa là ń ṣiṣẹ́ tán gbogbo bẹ́ẹ̀ni tọ́ba jẹnẹrétì nílẹ̀ Yorùbá àwọn olórí burúkú yẹn wọ́n máa fi rán wọn lọ sí Mọ́kà. wọ́n máa fi rán terrorist lọ Mọ́kà. irú ẹni tó bá fẹ́ lọ Mọ́kà kó máa lọ Mọ́kà lápá rẹ̀. mùsùlùmí lèmi náà tí bá fẹ́ lọ Mọ́kà nísìnyí mo mọ̀ pé problem tèmi nìyẹn ni máa mú lápò ara mi. problem tí máa fẹ́ pé fẹ́ lọ kò ṣe ká máa fowó ìjọba ká tó bá fẹ́ máa fi rán èmi Mọ́kà ní gàgbàgbà wo nìyẹn. bàbá wa ẹ ṣe ká tún gbé kọ̀ọ̀lù ẹlòmíì ẹ ṣe gan mo tó bá fi ilẹ̀ ìmẹ̀sì bóyá ká iná ra tó àwọn. a ò ní ìjùbọ̀ ìlọ lórí ètò yìí ó dàbọ̀.